أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. Akẹ́yọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́njẹ́ tó Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó tó máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn àlámọ́ àmì tó ẹ̀yin brothers wa sisters wa ọlọ́njọ́ máṣe ṣàánú wa ọlọ́njọ́ máṣe ìyọ́nú sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣe ìjọ máa yọrí sí dáadáa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo ń gbọ́ gbogbo fèrè wúrowúro táwọn èèyàn ń wí lórí ọ̀rọ̀ kangaroo court tí wọ́n gbé petition tó fi gbé ta lọ́lọ́hun tí gbogbo wọn kàn parọ́ òṣìrànù tó ń parọ́ ọlọ́mọṣáì ṣàánú wa. Kí n tó proceed bàbá wa ọba Ìlọrin mo gbọ́dọ̀ kọ́kọ́ máa ṣàdúrà fún un torí pé ọba dáadáa ló jẹ́ ọba dáadáa ló jẹ́ olórí ibú èèyàn ni ò ní kún bàbá wa ọba Ìlọrin lọ́wọ́ yìí àbí ni ò ní support ìlú Ìlọrin. Olórí ibú èèyàn ẹni àdánù ẹni òfò ni ò ní support Ìlọrin lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹni tọ́lọ́wọ́n bàbá ti ṣẹ́bi lé ló máa takò torí pé kò ń ṣe Ìlọrin lèèyàn ń gbèjà lọ́wọ́ yìí o ìsìláàmù ni tó bá nílà káyì lórí wàá mọ̀ pé ìsìláàmù ni ló ń support bàbá wọn bá ìlú Ìlọrin ọlọ́njọ́ aṣá ìjọ pẹ́ fún wa àti gbogbo ẹ̀yin àfáà nílùú Ìlọrin tẹ dúró tán tẹ́ni Ọlọ́run ò ní pa ọ̀tún Ìlọrin kò ní yí sódì ayé yín Ọlọ́run ní jó bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ wá dìde àtẹ̀yin àfáà ọ̀dọ́ àfáà tẹ́nirọ́ ẹ̀ nígbà bàbá wọn bá Ìlọrin kọ́nà máa bọ́ tààtà máa sáré káàkiri táà máa wá jà pé àwọn ò ní gbà o bàbá wọn bá Ìlọrin kọ́ àwa ọ̀dọ́ náà la máa dìde àwa ọ̀dọ́ àwa la máa dìde gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wá dìde Ọlọ́run á bá wa kún yín lọ́wọ́ Ọlọ́run ní bayọ̀ yín jẹ́ Ọlọ́run á bá wa kún yín èmi náà mo support yín sẹ́ lórí motion yẹn sẹ́ ṣùgbọ́n mo wá ń gbọ́ pé wọ́n ní kangaroo court ni mo wá rí kinní kan lórí kinní péjì Ọmọyẹlé Sowore àbí kí ló ń jẹ tó lóun fẹ́ jẹ president Tani tó náà kọ sórí kíní ẹ pé bóyá kangaroo court ni ṣé ìwọ tó fẹ́ jẹ president tí wọn náà ló fẹ́ jẹ president ṣé wáì tí tó wá information ẹ kó kúnná kó tó ní pé ó sọ̀rọ̀ èyí kan máa sọ̀rọ̀ pé kíní kan àbó máa kọ kíní kan sórí péjì ẹ pé n tí mo kọ sórí péjì yìí o kangaroo court ni o àbí fake warrant ni o àbí kíní kan tí gbogbo àwọn èèyàn ń gbé kiri tí gbogbo èèyàn bá ti ń gbé kiri irú ìwọ tó ló fẹ́ jẹ president ṣé ẹ kọ́kọ́ rú ẹ̀ irú ìwọ information tó jiná ló gbúdọ̀ máa lágbọ́dọ̀ rí lọ́dọ̀ ọrú ti wọ́ tí gbogbo èèyàn jẹ́ pé ohun tó bá sọ ó gbọ́dọ̀ jẹ́ authentic ìyẹn Sowore ni mo bá wí o Sowore òun ni mo bá wí o irú tó gbọ́dọ̀ bá lọ́dọ̀ ọrú ti tiẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ǹjẹ́ pé ó jẹ́ authentic tó ò gbọ́dọ̀ doubt pé yes n tó sọ yẹn authentic ni ó wá jẹ́ pé orú ti ọ̀dọ̀ ti wọ̀ ṣé rò pé bóyá àwọn ará Ìlọrin náà lọ wá gọ̀ ní pé wọ́n á fẹ́ arrest èèyàn wọ́n wá gbé fake petition wọ́n á fi wá arrest ẹ̀ kìíní kan wọ́n kàn sáré gbé kìíní kan gudugudu wọ́n jù lọ sí police station ìgbàdàn gbé ní police station tán wọ́n á sáré gbé lọ sí court àti court wọ́n tún wá ṣe kìíní kan Sowore kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá wọ́n tẹ̀lé
bó ṣe yẹ kó lọ ó lọ bó ṣe yẹ kó lọ ni gbogbo petition yẹn ó lọ bó ṣe yẹ kó lọ ni táwọn èèyàn kéèsì tí ọmọkùnrin ta lọ́lọ́run yẹn ní ọ̀pọ̀ gan o mo rí petition kan tó ti pèèyàn ní rapist pé ní solítọ̀ kí ló ṣe network ó lọ ń bọ̀ ẹ máa bá wa click love and like kẹ bá wa share program ìtorí Ọlọ́run mo rí petition tí ọkùnrin ta lọ́lọ́run àbí kí lè pè yẹn tó pè èèyàn ní rapist ìyẹn náà wà nílẹ̀ o tó wà nílẹ̀ fún o èmi rí tó pè èèyàn rapist tí ò dẹ̀ nẹ́rìí lọ́wọ́ tó nítòun náà bá wa gbé ẹ̀yin Yorùbá nation ẹ kàn ok ẹ̀yin ọmọ Yorùbá àjàgbára àbí kí lè pera yín tẹ́lẹ̀ kíní kan ẹ kàn ń bè bu ni pé wèrè ní kí ló fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe náà ẹ̀yin wèrè ó ní kíní wèrè yín ṣẹ̀bẹ́ sẹ́ pé ẹ lóògùn ni kò ní ìdíkẹ́ bè bu lórí íńtánẹ́ẹ̀tì oògùn yín lè kẹ́ fi parú èmi mọ́ kẹ́ fi pẹ́nu mi mọ́ pé Saidi Shittu ò ní sọ̀rọ̀ mọ́ fún tó wí yẹn àgádágodo àfi ti ẹnu ẹ̀ pa irú tí ẹ kẹ́ ṣe nìyẹn gbogbo ntẹ́lẹ̀ níyẹn lè kẹ́ sàṣẹ́ mi lájọjọ́ ìṣẹ́ mi ti ń challenge yín rí yẹn ṣe orí burú gbogbo táwọn àwọn àfáà lọrin yẹn bá fẹ́ fi bá yín jà ní máa support wọn fẹ́ máa èmi kọ́ máa support wọn towótowó ni o tí gbogbo nǹkan orí burú ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ mọ ta lọ́lọ́run gbà tó ń pariwo tóun ń ṣe yàmàyàmà ti tiẹ̀ tó ń ṣe yàmàyàmà tiẹ̀ ẹ̀yin ò pé sákèésí ńgbà yẹn bá kí lọ gẹ̀yọ kìíní pé sákèésí ńgbà yẹn pé tó ń ṣe òdá ṣáàmọ̀ pé yìí ẹ má sọ pé nígbà ẹ̀yin mùsùlùmí kí ló dé ẹ̀yin lẹ́ ń fọ́ wa lẹ́ ń fún àwọn ẹ̀ ń fún wa ní dààmú ẹ̀ ń fún wa wàhálà sẹ́yìn ò mọ̀ pé yìí kò lè máa fún wa wàhálà kẹ̀má náà ìfẹ́ ṣe ìsémọ́ anybody ò gbọ́dọ̀ jáde ṣáàmọ̀ pé tí ń tẹ́tì wa ti pẹ́ mọ̀ pé tí ń gba ráìtì wa lọ́wọ́ wa ti pẹ́ ẹ̀yin aláwo àbẹ́yìn oníṣẹ̀ṣe ṣáàmọ̀ pé tí ń gba ráìtì wa lọ́wọ́ wa ti pẹ́ ẹ máa ní ẹ fẹ́ ṣe ìsémọ́ anybody ò gbọ́dọ̀ jáde ẹ máa ní ẹ fẹ́ ṣe tutù anybody ò gbọ́dọ̀ jáde ẹ̀yin ẹ wá ń pariwo sí pé freedom of religion freedom of speech mo ń bọ̀ ó yẹ kó omi kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ àbí kò sómi bẹ́ẹ̀ ni ẹni freedom of religion bismillah freedom of speech freedom of religion freedom of kíní kan ẹ̀yin gangan lẹ̀ fún wa ní freedom of religion lè jẹ́ ká ní freedom of speech ṣé ẹ mọ̀ pé ẹ̀yin gba ráìtì tiwa lọ́wọ́ wa láti máa sọ fún wa pé a gbọ́dọ̀ jáde mùsùlùmí ò sọ bẹ́ẹ̀ mùsùlùmí ò bẹ́ẹ̀ kò ẹ́fà sọ bẹ́ẹ̀ fún yín rí o kírísítẹ́nì ò sọ bẹ́ẹ̀ fún yín rí o ẹ̀yin lẹ̀yin sọ bẹ́ẹ̀ fún wa pé a gbọ́dọ̀ jáde àìwò owó fìrì ó kú pi ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ̀yin ṣe fún wa mùsùlùmí ò gbà kò ṣe bẹ́ẹ̀ fún wa kò ṣe bẹ́ẹ̀ fẹ́ anybody rí o mùsùlùmí fẹ́ sọdún tiẹ̀ kò ní kó má jáde kírísítẹ́nì fẹ́ sọdún tiẹ̀ kò ní kó má jáde ẹ̀yin lẹ̀yin dì wá mú lọ́wọ́ pé a gbọ́dọ̀ jáde ẹ fẹ́ ṣe ètùtù ẹ fẹ́ ṣe orò ẹ fẹ́ ṣe ìsémọ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ̀yin ṣe ẹ mọ̀ pé ẹ̀yin ti ṣe fún wa ti pẹ́ oníwèrè eléyìí wèrè èmi ló pè wèrè ẹ̀ ò jẹ́ ń blọ́kẹ̀ ṣé mọ̀ pé ẹ̀yin lẹ ti ń ṣe fún wa tipẹ́tipẹ́ tẹ́ ti ń gba ráìtì wa lọ́wọ́ wa tipẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ń ṣàbòsí pẹ̀lú wa tipẹ́tipẹ́ níjọ́ wo làwọn afẹ́fẹ́ pàfẹ́ ṣọdún wa táwa sọ pé ẹ gbọ́dọ̀ jáde o àwọn mùsùlùmí fẹ́ ṣọdún o ẹ gbọ́dọ̀ jáde níjọ́ la ṣerú ẹ̀ fún yín rí níjọ́ wo ni kírísítẹ́nì ṣerú ẹ̀ fún yín rí àwọn kírísítẹ́nì máa ẹjọ́ ń gbénú ìlú àwọn kírísítẹ́nì ẹjọ́ ń gbénú ìlú àwọn mùsùlùmí ẹjọ́ ń gbénú ìlú ẹ wá ní pé ẹ gbọ́dọ̀ jáde o ẹ fẹ́ ṣèṣe mọ́ ẹ̀yin orí yín burú ṣé àmọ̀ pé ti ń gba láìtì wa lọ́wọ́ wa ti pẹ́ ẹ ti ń gba láìtì wa lọ́wọ́ wa ti pẹ́ fún wa ní sinmi nùlù ẹ máa ní ẹ fẹ́ ṣèṣe mọ́ a gbọ́dọ̀ jáde ẹ máa ní ẹ fẹ́ ṣòro a gbọ́dọ̀ jáde kí ló dé ṣé àmọ̀ pé yín náà ti ń ráìdì wa ti pẹ́ ni ẹ ti ń ṣàbòsí pẹ̀lú wa ti pẹ́ náà ẹ máa náà gbọ́dọ̀ jáde kó òun lé ẹ̀yin nìkan àbórí yín burú ni Ọlọ́run ti wá mú yín báyìí Ọlọ́run ti wá mú yín ibi tá a ti jọ ń fà dé lọ́wọ́ yìí wọ́n máa ní pé tíjọba bá ṣe pé kóníkálukú máa ṣe tiẹ̀ ara kóníkálukú máa ṣe tiẹ̀ ni pé tẹ́ bá ti ń ṣèṣe mọ́ yín
àwa mùsùlùmí ní right láti restrict wa ní right láti sọ fún wa pé a gbọ́dọ̀ jáde torí pé kì í ṣaláwo a gbọ́dọ̀ jáde àwọn aláwo yín lòfin yín mú aláwo yín lòfin yín mú òfin yín ò mú mùsùlùmí kò dẹ̀ mú christian tẹ́ bá fọwọ́ kan christian a ní gbà tẹ́ bá fọwọ́ kan any christian àbí muslim àwa gan ò ní gbà òfin yín mú aláwo yín nìkan ni kò mú mùsùlùmí kankan mùsùlùmí ara kan báyìí òfin yín ò mú kò dẹ̀ mú christian kankan ní right láti fọwọ́ kan christian ní right láti fọwọ́ kan muslim ní right láti fọwọ́ kan free thinker òfin yín mú àwọn aláwo yín nìkan ni yìí tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣèṣe mọ́ o anybody ò gbọ́dọ̀ jáde òfin yín ò mú anybody orí yín bu lọ́rùn yín kí ìjọba bá wa dá sí kọ́ wá fòfin dè yín pé níjọba bá ti ń ṣe ìṣẹ́mọ́ yín ní kò dúró abẹ́fẹ́ ṣàgẹmọ yín o àwọn aláwo yín nìkan lẹ gbọ́dọ̀ nà tẹ́gùn bá ń kọjá lọ tó bá ráwọn èèyàn tó ń lọ tó bá nà wọ́n ó máa ṣẹ̀wọ̀n eléégún ẹgbẹ́ ní kó nà kò gbọ́dọ̀ fọwọ́ kan anybody àbórí yín burú àwọn èèyàn máa sá fún yín ní pé àwọn aláwo ló ń bọ̀ yìí o àwọn aláwo ayé gbogbo yín ò ní dà kíjọba bá dá sí ẹ lọ dá dúró yín à ń ṣe kọ̀ọ̀kan náà àní ẹ má sọrí burúkú yín tẹ́ bá fẹ́ sọrí burúkú yín ẹ lọ dá ṣe àbá yín sọrí burúkú yín dẹ̀ ní right láti restrict wa ká máa rìn nínú ìlú wọn bí alájà yín dà orí yín burú ẹ dá ṣe orí burúkú yín ẹ máa ṣe orí burúkú yín kí ìjọba bá wa dá sí ẹ gbọ́dọ̀ fọkàn christian ẹ dẹ̀ gbọ́dọ̀ fọkàn muslim ẹ dẹ̀ gbọ́dọ̀ fọkàn free thinker ẹ lọ ṣe orí burúkú yín kẹ́ máa dá ṣe a ti mọ̀ pé lórí ibu ni ẹ lọ dá nǹkan yín ṣe ẹ gbọ́dọ̀ ṣe pé ká má jáde ẹ ní right ẹ ṣáàtì gbọ́ táyà bá ṣe orí burúkú yín eléyìí ọ̀dẹ̀ ní Tani wọ́n ń bọ̀ á blọ́ọ̀kì ẹ̀ náà ni èèyàn ti máa blọ́ọ̀kì lẹ́nu àwọn aláwo pọ̀ gan àwọn aláwo tí ń bọ̀ ta àwọn dẹ̀ ìmí ìpínlẹ̀ mùsùlùmí aláwo ni o ní right láti restrict wa ní right wa aláwo ẹgbẹ́ yín lẹ gbọ́dọ̀ lọ máa dẹ́rùbà ẹ gbọ́dọ̀ dẹ́rùbà wa mùsùlùmí là wa a dẹ̀ dúró tán àwọn christian lè má lè jà fúnra wọn àwa máa jà fáwọn christian náà a dẹ̀ máa jà fún free thinker náà ní right láti restrict anybody pé kò gbọ́dọ̀ jáde time tẹ́ bá ń ṣe tutù tí mùsùlùmí bá ń kọjá lọ tẹ́ bá ń ṣe tutù ẹ filẹ̀ kó kọjá ẹ̀ tí christian bá ń kọjá lọ tẹ́ bá ń ṣe tutù ẹ filẹ̀ kó kọjá ẹ̀ tí free thinker bá ń kọjá lọ tẹ́ bá ń ṣe tutù ẹ filẹ̀ tẹ́ bá ti dá dúró who are you tó bá sọ pé mùsùlùmí ni ẹ́ tó bá sọ pé mùsùlùmí ni ẹ́ tó bá ti confirm pé mùsùlùmí ni ẹ́ o tó ti confirm pé you are muslim ẹ gbọ́dọ̀ filẹ̀ ni tó bá sọ pé christian ni ẹ́ o gbọ́dọ̀ filẹ̀ ni tó bá sọ pé free thinker ni ẹ gbọ́dọ̀ filẹ̀ ọ̀rọ̀ pé à ń ṣètùtù anybody ò gbọ́dọ̀ jáde anybody kọ́ o òfin yóò dè wá rárá ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí kó máa ṣe tiwọn lọ́tọ̀ tó bá ti ń ṣe ètùtù wọn kó máa lọ dé ètùtù wọn ṣe tó bá ti ń ṣe ẹbọ wọn kó máa dá ṣe àjíyàn fẹ́ ẹni ẹ fẹ́ ṣe ẹ máa ṣe ṣùgbọ́n ẹ lẹ́tọ̀ àti dìwà mú lọ́wọ́ pé ẹ ń ṣe ètùtù lọ́wọ́ anybody ò gbọ́dọ̀ jáde níbọ̀lẹ̀ tí lórí burúkú yín níbọ̀lẹ̀ tí rí ẹ̀yin náà ní kẹ́ máa dórí burúkú yín ṣe ẹ lọ máa ṣe orí burúkú yín dáa fẹ́ ṣaláwo yín ẹ lọ máa ṣe lọ àní ẹ máa ṣe orí burúkú yín ẹ̀yin àfáà tẹ́ dúró pẹ́ dúró tì wọ́n lọ́rùn tẹ́ ń lọ kóòtù lọ́la a máa sọ̀pọ́tì yín tán pẹ̀lú gbogbo nǹkan tá a bá ní lálẹ́ yìí mo máa pe àfáàlì Fúlàní àtàwọn tó ń kọ̀ntrólù kíní ètò yẹn èmi náà contribute owó ńlá láti fi dojú ìjà kọ yín orí yín burú orí yín ṣe kí ni ó burú ẹ̀yin náà gbára ẹ parapọ̀ kẹ́ dojú ìjà kọ wá káwá wẹ́n tó máa win èèyàn ń parọ́ mọ́ gbogbo àwọn èèyàn ẹ wọ àwọn ará wọn tó ṣe parọ́ mọ́ wa ṣe irú religion wo nìyẹn tẹ́ ń parọ́ ẹ̀sìn nìyẹn tẹ́ ń parọ́ mọ́ àwọn èèyàn kiri ṣé n tí Ọ̀rúnmìlà kọ́ yín ni kẹ́ máa parọ́ tó bá jẹ́ pé òdodo ni tẹ́ sọ pa àwọn àfáà tẹ́ ń sọ ẹ dúró lórí òdodo yẹn kí ló lè wí ní orí ẹ ti dàrú èmi ló bá wí máa wọrí máa blọọkì ẹ
Nto bá rí lórí láwọn àfáà wa bá ṣe wàá dúró lé lórí pé yes nto ṣe ni àwọn àfáà àwọn ẹlẹ́bọ ni wọ́n má bò wọ́n láṣìírí máa bò àwọn àfáà wa láṣìírí tó bá rí pé àfáà ẹlẹ́bọ làwọn àfáà wa tó wá gbógun lọ́wọ́ ẹ̀ dúró lé lórí pé yes tòótọ́ ni ó wá gbógun lọ́wọ́ ẹ̀ proof lélẹ́yìí àkáǹtì tó sanwó sí fún ẹ̀ rèé orúkọ ẹ̀ rèé tú láṣìírí kí gbogbo wa pariwo lé lórí pé lórí burúkú ni àfáà ẹlẹ́bọ ni a ti ń pariwo ẹ̀ tipẹ́ túta àwa ṣe tán àti support ẹ̀ ṣùgbọ́n tó bá wá ṣe yẹn ẹ wá fẹ́ máa wá parọ́ mọ́ àwọn àfáà àti wa n tó ń ṣe ẹ fẹ́ máa dìlé wọn lórí àbórí yín burú lọ́rùn yín ni ṣórí yín burú ní ọrùn yín ni tẹ́ pé irọ́ nìkan lẹ mọ̀ irọ́ nìkan lẹ mọ̀ kẹ́ mọ́ pamọ́ yàn ẹ kàn parọ́ ẹ máa parọ́ mọ́ gbogbo èèyàn tá bá ti lọ kóòtù ara ń ta máa sán kóòtù tó máa fi ṣe pé kóníkàlùkù máa dá tiẹ̀ ṣe làkúndínlùkún wàlíẹ̀ dín tá bá ti lọ sọdún títí wa kẹ́yìn náà máa sọdún títí yín kẹ́ máa sọdún tí yín lọ́tọ̀ káwa náà máa ṣe tiwa lọ́tọ̀ tẹ́ bá ti rìn lọ kẹ́ máa lọ ti yín níjọ́ tẹ́ bá ti ń ṣèṣe mọ́ ẹ máa dáṣe mọ́ yín ṣe níjọ́ tẹ́ bá ti ń ṣẹ̀yọ̀ kẹ́ máa dẹ́yọ̀ yín ṣe ẹlẹ́yọ̀ kan ò gbọ́dọ̀ ná mùsùlùmí tó bá péré ẹlẹ́yọ̀ pé ẹ̀yọ̀ ló gbé mùsùlùmí lẹ́tọ̀ọ́ àti rìn títì tẹ́ bá fọwọ́ kan máa gbé ẹ tó bá tíjọba ò bá ti lè bá wa ṣe bẹ́ẹ̀ ìjọba gan ló ń dá wa lálẹ́ ìjọba gbọ́dọ̀ fòfin di ẹni tó bá gbẹ́yọ̀ o gbọ́dọ̀ fọwọ́ kan ẹlòmíì tí ò kì í ṣe onírìlíjọ́ yín tẹ́lẹ́gùn bá kọjá lọ kò gbúdọ̀ ṣe pé kẹ́nìbọ̀dì má kọjá tónígùnú bá ń kọjá tó bá ń ṣe tiẹ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ ní kẹ́nìbọ̀dì má ṣe tiẹ̀ tó láwọn mùsùlùmí ò restrict tiẹ̀ ní right tiẹ̀ so bá ṣe fẹ́ nìyẹn kíjọba bá tíjọba fi lè ti ọtí àjásà yín tó ti approve yín pé ká máa ṣọdún yín àwọn òní ẹ máa ṣọdún yín ṣùgbọ́n táwọn náà bá ń rìn ẹ̀fọ́ wà lẹ̀ ká máa rìn ní tiwa ṣẹ́tí gbọ́ ẹ̀fọ́ wa náà lẹ̀ ká máa ṣọdún ká máa ṣe tiwa tá bá ti ń rìn kẹ́yìn náà máa rìn rìn tá bá ti ń lọ kẹ́yìn náà máa lọ tí yín tẹ́yìn bá ṣọdún yín àní ẹ máa ṣọdún yín ṣùgbọ́n pé ká máa lọ kẹwàá ní àìwò ó wò ó fìrì ó kú pi irọ́ o aláwo ni kò wò ó fìrì kó dẹ̀ kú pi mùsùlùmí ò gbọ́dọ̀ wò ó fìrì kó kú pi mùsùlùmí kankan ò gbọ́dọ̀ wò ó fìrì kó kú pi òròrè o tóbìnrin bá fojú korò obìnrin aláwo ni kó fojú korò kóró gbé o mùsùlùmí obìnrin lè fojú korò o mùsùlùmí àbí kírísítẹ́nì obìnrin lè fojú korò o fírítíkà obìnrin lè fojú korò mùsùlùmí ẹ̀yin àwọn aláwo yín nìkan ni ẹ lè restrict o ẹ lè dìwà mú lọ́wọ́ tẹ bá ń ṣòro yín ká má wòrò o tá bá ń kọjá lọ ẹ lè dìwà mú lọ́wọ́ pé ha ó ń wo kíní wá a máa ṣe kíní kan tẹ bá ṣe orí burúkú ẹ máa jẹyà kíjọba ètè dì í mú lọ́wọ́ pé wá ẹ̀ ní láti fòfin yín yẹn di anybody ẹ̀yin náà ti ń ṣe fún wa ti pẹ́ ẹ̀yin náà ti ń ṣàbòsí fún wa ti pẹ́ àwọn mùsùlùmí dákẹ́ kírísítẹ́nì dákẹ́ fírítíkà dákẹ́ àwọn àfihàn kẹ́ máa sórí burúkú lọ orí yín burú àti gbogbo àwọn professors tó wà nù yín orí gbogbo yín jọ burú pọ̀ ẹnì sọ́kọ̀tù kíjọba bá a dá sí àìwò tẹ máa ń wí yẹn tẹ bá ń ṣe lọ́wọ́ àwa máa wò ó a máa ríran yín tẹ̀ ń pa ẹ̀ẹ́dẹ̀ lè dìwà mú lójú àkẹ́wọ́nú gbòòrò kẹ́ lọ́ máa sórí burúkú yín ara tó ń dùn fáwọn ẹni tó ń bá yín jà tí wọn ò mọ tó lè fi bá yín jà nìyẹn ṣùgbọ́n lórí táwọn ilé tá ń jà lọ́wọ́ yìí gbogbo alájọ máa bá yín jà gbogbo wa ni gbogbo alájọ máa bá yín jà gbogbo mùsùlùmí ló ń bá yín jà kí wọ́n má bìlífù pé àwọn mùsùlùmí Ìlọrin ló ń bá wọn jà irọ́ o gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pátá ló ń bá yín jà àfọ olórí burúkú nìkan ló máa sọ pé ìjà ohun ìjà sí torí pé àbòsílẹ̀ ń ṣe ẹ̀bẹ̀ tí ń ṣàbòsí yẹn tipẹ́ ó ti pẹ́ o but àwọn èèyàn ò fura nígbà wọ́n ṣe tutù ń bẹ̀ yẹn o gbọ́dọ̀ jáde o ó ṣe ní jáde o jẹ́ mùsùlùmí wọ́n ṣe tutù ń bẹ̀ yẹn o kírísítẹ́nì ni ẹ o gbọ́dọ̀ jáde o ó ṣe ní jáde kírísítẹ́nì yẹn náà kí n tiẹ̀ pẹ̀lú tiwọn wọ́n ṣe tutù ń bẹ̀ yẹn o gbọ́dọ̀ jáde o ó nẹ́sìn free thinker ni ẹ o gbọ́dọ̀ jáde náà wáyé tẹ́ máa restrict wa ká máa rìn ẹ lè restrict wa nílá ẹ lè gba right wa kó lọ́wọ́ wa láyéláyé àwa gùn nígbà àwọn Yorùbá sọ pé kégo wọlé kájá ó má gbò gbogbo ara jákọ́ ló ń gbarú ẹ ìwọ tó náà fẹ́ jẹ president ó ló fẹ́ jẹ president ó wàá wá information
ó lè no fẹ́ jẹ president ṣé wọ́n ló máa jẹ president. ẹ jẹ́ ká gbà pé kì í ṣe òun ló sọ bẹ́ẹ̀. ká gbà pọ́pọ́ lọ okay. àwọn admin yẹn no mistakenly post yẹn. okay mistakenly post ni okay ká gbà bẹ́ẹ̀ okay. ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. for argument sake. ká gbà bẹ́ẹ̀ pa àwọn admin ló sọ okay. okay ká gbà bẹ́ẹ̀ torí pé ó bá no fẹ́ jẹ president ó gbọ́dọ̀ wá right information ló gbọ́dọ̀ tẹ́ lẹ́nu ẹ̀ ó gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sí mistake kò gbọ́dọ̀ sírú mistake yẹn lẹ́nu ẹ̀ ara kò wá no fẹ́ jẹ president àwọn èèyàn wá ń parọ́ ìwọ náà wá tí wọ́n bá wọn parọ́ wọ́n sọ pé wọ́n wá ń kọ sórí péjì ẹ pé kíní kan kangaroo court náà fi gbé kangaroo court náà fi gbé Tani sáwọn gbogbo àwọn lọ́ọ̀yà yẹn náà kangaroo ṣé kangaroo court ni sáwọn àwọn tó mú yẹn wọn nílá káyọ̀ lórí. magistrate tó ní kó lọ remind kangaroo ni ó ti bújọba nìyẹn kangaroo court ó ń bújọba ní tó sọ yẹn. àwa ń gbà pé admin ẹ ló ṣe ó ṣe mistake ṣé ká gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ okay ó ṣe mistake ó jáde ó lajú ojú ẹ̀ là ju kó máa sọ orú nǹkan bẹ́ẹ̀ ojú ẹ̀ là ó lajú mo mọ̀ pé ọmọ yẹlé ṣòwò rẹ̀ ó lajú ojú ẹ̀ là kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde ọ̀rọ̀ yẹn tóbi kò sí pé kangaroo kò gbọ́dọ̀ sọ àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń gbé kiri nígbà ẹ̀yin aláwọ̀ gbogbo yẹn dìde ìbò lẹ ti ń dìde jókòó yín jẹjẹ àwọn táwọn ń bẹ alágbára táwọn ń di ọ̀rọ̀ yẹn alágbára gan àwọn náà ti kìlẹ̀ yes ẹnì sọ lé ẹjọ́ bàbá wọn bá lọ nídẹ̀ wà lẹ́yìn wa ẹ gbọ́ bàbá wọn bá lọ ní wà lẹ́yìn wa wọ́n sọ̀pọ̀tì wa tún àti gbogbo àwọn lọ́ọ̀yà oríṣiríṣi àtàwọn adájọ́ oríṣiríṣi lórí òdodo dẹni ibi tó bá jẹ́ pé àbòsí ẹ mọ̀ pé mi ò ní support àbòsí ṣùgbọ́n bàbá yìí ó ti trespass ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ gan ẹ̀yin mùsùlùmí ara ń ta máa bá wọn fà ní mo ti kà á lẹ́yìn o ní court tó bá ti bá wa fà débi pé kóníkàlùkù lọ máa ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni ara òfin ta máa kà á lẹ̀ fún wọn ni mo ti lé lẹ̀ fún yín yẹn wọn ò ní ráìtì àti sọ fún wa pé táwọn bá ń ṣètùtù ká má jáde wọn ò ní ráìtì ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ òfin wọn ò dé wa freedom of religion wà freedom of speech wà freedom of everything wà okay tẹ́yìn bá ń ṣe tutù yín ẹ lọ máa ṣe tutù yín tá a bá fẹ́ rìn ẹ má restrict wa ká máa rìn ara tẹ máa bá wọn fà nìyẹn o tẹ máa dúró lé wọn lọ́rùn pé wá ẹ̀yin ìjọba àti gbà bẹ́ẹ̀ kọ́ máa dè wá máa ń lẹ̀ pé ká má jáde tó bá ń ṣe tutù tó bá ń ṣe tutù wọn kọ́ máa ṣe tutù wọn aláwọ̀ ẹgbẹ́ wọn lòfin wọn mú kò gbọ́dọ̀ mú mùsùlùmí ó gbọ́dọ̀ mú mùsùlùmí ni kò gbọ́dọ̀ mú mùsùlùmí náà mo ń fẹsẹ̀ mi rìn lọ́nsìn ọwọ́ náà ṣe tutù bẹ́ẹ̀ yẹn ẹ wá ní ẹ mú mi ẹ wá nà mí àbẹ́ ẹ fẹ́ fi mí ṣe tutù ẹ ṣe máa fi mí ṣe tutù ṣé mo jáláwọ̀ ẹgbẹ́ yín ni àbó lórí ibú ni yín ni aláwọ̀ ẹgbẹ́ yín ni kẹ́ lọ mú ẹ má fọwọ́ kan àwọn mùsùlùmí kẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín kẹ́ lọ fẹ́ra yín ṣe tutù kòkò wá ń bẹ̀ àwa mùsùlùmí tí kírísítẹ́nì bá ń kọjá lọ ẹ ní láti fọkàn ẹni kírísítẹ́nì ẹ ní láti fọkàn ẹni mùsùlùm ẹ ní láti fọkàn ẹni free thinker ẹ ṣe tí ń lọ́tọ̀ ẹ máa dá tí ń ṣe ẹ wá ní láti wá dùn àmú lọ pé ẹ bọ̀dọ̀ jáde tẹ bá jáde á pa yín á ṣe kíni kan irọ́ ni o gbogbo lẹ́tí lórí burúkú yín ẹ wá kọjá lọ́sẹ̀ wá gbégún àwa ń fẹsẹ̀ rìn lọ ẹ wá rí wa ẹ wá fẹ́ máa ń nà wá no ẹ ní láìtì ẹ ń tẹ̀mí ní kí ara gbé yín débẹ̀ nìyẹn o ẹ lọ́la à ń lọ kóòtù lọ́la ìwọ tó bá bìlù pé kangaroo kóòtù ni jẹ́ kí gbogbo yín gbogbo a máa pàdé kóòtù lọ́la sọ́túbọ̀ àjọ máa pàdé kóòtù lọ́la kí gbogbo àjọ wà ń kóòtù tàbá tí wájọ débẹ̀ wá wá sọ wájọ ẹ̀nẹ́jọ́ pé ìwọ náà pa ṣàtúgbọ́ ọlọ́wọ́ àṣẹ rọrùn náà. àfọ àbúfẹ́ kẹ́ tó ṣàlàyé àwọn kankan fún wọn. kí nìkan náà. irú àwọn ajìjàgbara Yorùbá yẹn ìmọ̀ wọn kúrú torí pé ẹ̀sìn yàtọ̀ ẹ̀yà yàtọ̀ nínú ẹ̀yà Yorùbá a ní àwọn mùsùlùmí a ní kìrìsìtẹ́nì a ní àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀ gbà Ọlọ́run wà rárá a dẹ̀ ní àwọn tó jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ló ń ṣe àwọn ẹ̀ ara wọn ni àwọn babaláwo wà so ẹ má mú ìjà agbára Yorùbá kẹ má dà papọ̀ ẹ má dà papọ̀ mọ́ ẹ̀sìn ìbílẹ̀ wọ́n ti ń dà papọ̀ wọ́n ti ń dà papọ̀ náà wọ́n fẹ́ fi dàrú. ẹ jẹ́ kó mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. àwọn tó ń jàjà agbára Yorùbá ọ̀tọ̀ ẹ wá fẹ́ dà papọ̀ ẹ má dà papọ̀ o. nínú Haúsá tá à ń wò yẹn. ẹ má dà papọ̀ rárá kò papọ̀. báwùsá ṣe jẹ́ mùsùlùmí tó kìrìsìtẹ́nì wà nù wọn. bẹ́ẹ̀ ni náà àbí. bẹ́ẹ̀ ni fúrìtì ká wà nù wọn. bẹ́ẹ̀ ni tí ò gbàgbọ́ bọ́lọ̀ ń wà rárá.
bẹ́ẹ̀ ni náà ẹ̀yin wá fẹ́ da ogun ẹ̀ papọ̀ pé tó bá ti ń bá oníṣẹ̀ṣe jà gbogbo àwọn àjàgbára ló ń bàjẹ́ nínú kó papọ̀. Yorùbá ló ń bàjá ẹ̀. Kò bá Yorùbá jà Yorùbá làwa tó dá mi lójú parí Yorùbá kọ̀ǹfàmù ni mí original Yorùbá ni mí tó pé mo wá jẹ́ Yorùbá ń sìn mi ò ń ṣẹlẹ́bọ mùsùlùmí ni mí ṣó ti gbọ́ mi ò ń ṣẹlẹ́bọ mùsùlùmí ni mí ìwọ ọmọ ẹ̀ torí pé o jẹ́ Yorùbá o fẹ́ ṣẹlẹ́bọ lọ́ọ́ máa ṣẹlẹ́bọ ẹ lọ àdìẹ́mú àní o má ṣẹbọ ẹ mùsùlùmí là wá Yorùbá dẹ̀ ni wá o ní àlàsọ pé mùsùlùmí ni ẹ o kíní kan mùsùlùmí ni mí bọ̀ mi ò ń ṣẹlẹ́bọ ìwọ lọ́ọ́ máa ṣẹbọ ẹ lọ àyàndá ẹ kó lọ́ọ́ máa ṣẹbọ ẹ lọ. Ẹ̀yin mi ìmí wà nù yín tó kù kò ní làákàyè lórí kò ní làákàyè ní orí kò kàwé ni ẹlòmíì kàwé nù yín irun kún mọ́ lórí irun wa kún mọ́ lórí kò wá ní làákàyè tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run orí ẹ̀ ò pé ní ti religion tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run báyìí kò ní làákàyè lórí irun kò kún mọ́ lórí ni kò ní làákàyè lórí tó bá ti dọ̀rọ̀ tọ́lọ́run ṣùgbọ́n ó gbàgbà kàwé ó lè kàwé o ó ní làákàyè ìwé kíkà ọ̀bọ̀ tí ní ti tọ̀rọ̀ Ọlọ́run òun ló gọ̀jù kò dọ́ Ọlọ́run mọ̀ àṣàwé òní kéèyàn gbọ́ kámẹ́rà jábọ̀ àṣàwé òní kéèyàn gbọ́ ẹlòmíì kàwé kò ní làákàyè lórí o Ọlọ́run ọba ń gbọ́ ẹ máa rí báyìí pé ilé bàbá professor ni ilé doctor ni superintendent ni kíní kan ni but kò ní làákàyè lórí tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run ẹ̀wọ̀ Ọlọ́run bó ṣe rí ẹ̀wọ̀ bọ́lọ́run ṣe rí ó kàwé o ìwé ọpọlọ ẹ̀ wọ́n fún ìwé o ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ religion zero kò mọ Ọlọ́run kò tọ́ Ọlọ́run mọ̀ orí ẹ̀ ò pé tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run ẹ wò wọn ní Nàìjíríà kí ló ṣe system mi wọ́n pọ̀ ní Nàìjíríà wọ́n pọ̀ gan wàá ráhùn professor doctor kíní kan professor kíní kan professor kíní kan wọ́n dẹ̀ kàwé ìwé yé wọn ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run kò ní làákàyè lórí kò dọ́ Ọlọ́run mọ̀ Ọlọ́run náà wà wò bá ọ̀dà mi mọ̀ bó ṣe gọ̀ tó yẹ èmi náà jẹ́ kó mọ̀ pé màá yé gbogbo ayé mọ̀ pé ó kọ̀. Ẹni tọ́lọ́run bá fẹ́ sọnù asọnù ni kò ní jẹ́ kí ọ̀rọ̀ òun yé àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run kò ní yé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ bó ṣe kàwé tó ka gbogbo òwe tó Ọlọ́run nípa ẹ̀wọ̀ bó ṣe kàwé tó máa jẹ́ gbogbo èèyàn mọ̀ pé ó gọ̀ọ̀gàn o ó yẹ ẹ̀wọ̀ ṣó gbọ́ tó bá ti dọ̀rọ̀ Ọlọ́run wọn lè ní there is no God ó lè ní ìṣẹ̀ṣe gangan original bó ṣe kàwé tó wọn máa wọ bẹ́ẹ̀ bá ilé yìí kàwé kò wá dọ́lọ́run mọ̀ kò dọ́lọ́run mọ̀ Ọlọ́run ló jẹ́ ó gọ̀ Ọlọ́run fi wọ̀nyí pé bó ṣe kàwé tó ìwé yẹn tó bìlífù yẹn òun la máa fi sọ́dà gọ̀ ó yá máa sọ̀sọ́kúsọ kò ní lákàá lórí Ọlọ́run máa sọ wá nù o Ọlọ́run jọ máa sọ wá nù bàbá wa bá lọ́rin Ọlọ́run ò ní dójú tì yín Ọlọ́run ò dójú tì yín lánàá kò dójú tì yín lẹ́nu kò lẹ́ni dójú tì yín lọ́la ìlú Ìlọrin ò ní bàjẹ́ Islam ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró gbogbo ẹ̀yin àfáà tẹ́ dúró tán tẹ́ni pé ojú ò ní ti Islam lẹ Yorùbá Ọlọ́run ò ní dójú tì gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ wá dúró pé ojú ò ní tiwa Ọlọ́run ò ní dójú tì yín gbogbo ẹ̀yin àfáà tó bá pè tó bá ní ká ẹ mú wá láti fi sọpọ́tì motion tó ń ṣe yìí tó o bá sọpọ́tì wọn tó bá lówó lọ́wọ́ ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn pẹ̀ má di owó ẹ má jẹ́ kówó dejò mọ́ ẹ lápò tọ́wọ́ bá pò kó mówó jáde tọ́wọ́ bá pò kó mówó jáde láti fi sọpọ́tì wọn gbogbo ohun tó bá léwu kò ní nà fọlọ́hun táìmù ta nídìí ẹ rèé má ṣàwọn fọlọ́hun má wò pé alùsùn náà ni wọ́n má wò pé alùbídíà ni wọ́n o má wò kò ń ṣe táìmù yìí la máa fà yẹn ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fi àbọ̀ bẹ́ẹ̀dì yẹ tó bá pè é pé kò support wọn support gbogbo nǹkan tó bá ní láti fi kún wọn lọ́wọ́ ká ti support wọn kí ojúmọ́ bá ti Islam torí pé ìjà àti gbára wa kó lọ́wọ́ àbòsí tó ti ń ṣe fún wa àti pé òun lélẹ́yìí o gbọ́dọ̀ support wọn ni o kọ́ lọ́mọdé ṣàánú wa ẹ má bínú torí Ọlọ́run ooru mú mi nínú mọ́tò nẹ́tíwọ́ọ̀kì ò dánú inú ilé ni mo ṣe wá ṣe nínú mọ́tò kọ́ lọ́mọdé ṣàánú wa tó bá lọ́la gbogbo tó bá bá bọ̀ ń bẹ́ẹ̀ àìtúmọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́ lọ́mọdé ṣàyọrù sọ ìwọ́n tó ń bú mi là bú mi lọ gbogbo ẹ̀yin ní Yorùbá wèrè àbí kí lẹ́ ń pè ẹ̀yin ajá àbí ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin títí tara Ọlọ́run tẹ́ ń bú mi ẹ má bú mi lọ orí yín burú ẹ má bú mi lọ o mi ní ẹ má bú mi ọ̀bọ̀ tí mo yín bọ̀ àbáyé padà ẹ jẹ́ kí wọ́n gbé tara Ọlọ́run dé láti kóòtù kó rojọ́ tẹnu ẹ̀ tó bá ṣe ń rojọ́ tẹnu ẹ̀ tán wá tó tún dá padà sẹ́wọ̀n padà á tún dá padà kó sì ń tẹ̀lé ṣe kọ́lọ́ máa ṣe rọrùn fún láti lọ sẹ́wọ̀n yẹn á wá gbádùn ẹ̀wọ̀n yẹn dáadáa orí yín burú gbogbo ẹ̀yin tẹ́ kún lẹ́yìn ẹni kó máa parọ́ máwọn èèyàn
Ẹ̀gbọ́n gba ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́kí lẹ́yìn ẹ ti sá lọ ńsìn. Púpọ̀ nu yín ti sá lọ, ẹ ti sá lọ. Ẹ lè dúró tí mọ́ ń gbà tẹ́lẹ̀ pé ó ti dáràn. Ọlọ́run mẹ́yìn náà, ọmọlọ́mọ náà máa ń tì sírú iṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀tọ́ ọmọlọ́mọ síbi iṣẹ́ burúkú. Ọ̀rọ̀ ẹ wá yíwọ́ tó ń sìn, ẹ wá sasẹ́yìn. Òun náà kó fèsì ẹ̀, kó fèsì consequence ẹ̀. Wọ́n ránṣẹ́ dé torutoru tó kọ́lọ́mọṣẹ́ ìṣe rọrùn. Àpàlàpàlẹ́ lọ́la kọ́lọ́mọṣẹ́ ìṣíjú ọ̀nà gbogbo wa. Àpàdé lọ́la. Àfá àrísálà ọlọ́wọ́ ṣe kí ni passport yìí nírọ̀rùn. Ó yẹ kẹ́ lọ sí múra nínú oṣù yìí. Ó dà pé ti ń late. Passport àfá àrísálà ló dìlé o. Títà fáàrí yé nígbà tí ready. Kọ́lọ́mọṣẹ́ ṣe rọrùn fún gbogbo wa. Kọ́lọ́mọṣẹ́ ṣàánú wa. Àwa dúró tó tì yín ni o. Ẹ̀yin ẹlẹ́bọ yẹn àdúró tó tì yín pátápátá ni. Pẹ̀lú gbogbo nǹkan àfi dúró tán. Kọ́lọ́mọṣẹ́ ṣàánú wa. Subhanaka Allahumma wa bihamdik. Wa nashhadu àpàdé lọ́la o. Wa nashhadu an la ilaha illa anta. Wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.